A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àwọn olùfẹ̀hónúhàn padà sí ilé ìgbìmọ̀ lánàá ọjọ́ Ajé bí wọ́n ti ń ké sí àwọn aṣòfin kí wọ́n pọn dandan real-time electronic transmission of election results nínú àtúpalẹ̀ òfin ètò ìdìbò ọdún 2026. Àwọn olùfẹ̀hónúhàn níbi tí a ti rí ẹgbẹ́ Civil Society àti Action Aid Nigeria yarí wípé kí wọ́n wọ́gi lé manual collation of results pátápátá láti lè dènà màgòmágó ní ibùdó ìdìbò. Wọ́n ṣe àríyànjiyàn wípé àrídájú á wà wípé kò sí màgòmágó bí wọ́n bá lè ṣe àgbékalẹ̀ èsì ìdìbò orí ẹ̀rọ láti ibùdó láì lo ìgbésẹ̀ tàtijọ́ manually. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ 5 tí wọ́n dánu dúró lẹ́yìn àsọdájú tí ilé aṣòfin sọ níbi ìpàdé ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá. Àwọn agbófinró dí gbogbo ọ̀nà àbáwọlé sí ilé ìgbìmọ̀ tí ó mú àwọn olùfẹ̀hónúhàn pàgọ́ sí ìta ẹnu ọ̀nà àbáwọlé. Àwọn wọ̀nyí tẹnumọ́ wípé kò sí ìdí láti tẹ̀síwájú pẹ̀lú manual backups nítorí owó tí wọ́n yà sọ́tọ̀ fún ètò ìdìbò tó fún ìmọ̀ ẹ̀rọ tí wọ́n nílò fún èsì ìdìbò. Èyí ń wáyé bí àwọn olùfẹ̀hónúhàn ṣe kóra jọ sí olú iléeṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ní ìlú Àbújá bí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ṣe dé sí ọ́fíìsì àjọ EFCC. Ìbéèrè àwọn olùfẹ̀hónúhàn wọ̀nyí pín sí méjì. Bí àwọn kan ṣe ń ṣe àtìlẹ́yìn fún El-Rufai ni àwọn kan ní kí àjọ EFCC wọ́de rẹ̀ dáadáa. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní ìfẹ̀hónúhàn yìí dá rògbòdìyàn sílẹ̀ ní gbogbo agbègbè Jabi ọ́fíìsì àjọ EFCC bí ẹ̀ṣọ́ aláàbò ṣe ń dẹ́kun àwọn olùfẹ̀hónúhàn láti má wọ ọgbà EFCC. El-Rufai ni a gbọ́ wípé ó lọ jọ̀wọ́ ara rẹ̀ lẹ́yìn ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí i. Èyí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà àná fìdí ẹ̀ múlẹ̀ wípé yóò lọ jẹ́ àjọ EFCC lẹ́yìn ìgbìyànjú àti fi ọwọ́ ṣìkún òfin mú ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti fi ìgbẹ́jọ́ sí ọjọ́ 24 oṣù kejì ọdún 2026 láti fi bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn láti kànńpá fún àjọ elétò ìdìbò INEC kí ó yọ àkọọ́lẹ̀ orúkọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC kúrò lára rẹ́gísítà wọn látàrí bí ó ṣe jẹ́ ẹgbẹ́ àkójọpọ̀ àwọn alátakò tí wọ́n ṣe àgbékalẹ̀ láti fi yọ ẹsẹ̀ ààrẹ Bọ́lá Tinubu lẹ́kù níbi àtúndìbò ọdún 2027. Àwọn ẹgbẹ́ òṣèlú yòókù tí wọ́n pe ẹ̀sùn takò láti yọ orúkọ wọn láti má bá wọn kópa nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 láti rí Accord Party, Zenith Labour Party àti Action Alliance. Ẹgbẹ́ tí ó ṣe ẹ̀sùn ní Incorporated Forum of Former Legislators NFFL. NFFL ṣe ẹ̀sùn wípé ẹgbẹ́ òṣèlú wọ̀nyí tàpá sí ìlànà òfin látàrí bí wọ́n ti kọ̀ àti ní èyí tí ó kéré jù nínú ojúṣe ìlànà ètò ìdìbò tí òfin là kalẹ̀ minimum electoral performance thresholds. Yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú, wọ́n tún ṣe ẹ̀sùn tako INEC àti Attorney General of the Federation. NFFL ní àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí kùnà àti ní ó kéré tán 25% ìbò ààrẹ tí wọ́n dì ní ìpínlẹ̀ kan, ẹyọ ìjọba ìbílẹ̀ kan níbi ìdìbò gómìnà tàbí ní ẹyọ ìbò kan níbi ìdìbò kánsẹ́lọ̀ tàbí ilé ìgbìmọ̀. Bákan náà ni wọ́n fẹ́ kí ilé-ẹjọ́ sọ bóyá INEC ní agbára àti gbé ìgbésẹ̀ tako àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n dárúkọ wọ̀nyí tí wọ́n ní wọ́n kọ̀ àti ní ẹyọ ìbò kan ní wọ́ọ̀dù ilé aṣòfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ yìí tún fẹ́ kí ilé-ẹjọ́ sọ bí àwọn wọ̀nyí bá yẹ lẹ́gbẹ́ tí wọ́n dámọ̀ wípé ó fi orúkọ sílẹ̀ tàbí bóyá wọ́n lẹ́tọ̀ọ́ sí ètò ìdìbò bẹ̀rẹ̀ látorí ìpàdé ìdìbò abẹ́lé, ìpolongo àti kíkópa níbi ìdìbò gbogbogbò ọdún 2027 láìjẹ́ wípé wọ́n tẹ̀lé gbogbo ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC ti fi gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai sí àhámọ́ ní olú iléeṣẹ́ wọn l'Àbújá ní alẹ́ àná ọjọ́ Ajé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí wọ́n ti ń lò lẹ́nu gbọ́rọ̀ lórí ẹ̀sùn jìbìtì owó $432 billion. El-Rufai, tí ó jẹ́ olóyè láàrin ẹgbẹ́ African Democratic Congress (ADC), ní ìrètí wà wípé yóò kojú ẹ̀sùn ìwà ọ̀daràn lórí bí ó ti dáná mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ National Security Adviser (NSA) Nuhu Ribadu. Ọ̀pọ̀ orísun ìròyìn láàrin iléeṣẹ́ àjọ EFCC fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé gómìnà náà tí ó dé sí ọgbà iléeṣẹ́ wọn láàrin aago 10 òwúrọ̀ láti fi fèsì sí ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí ni wọ́n gbé ìdí rẹ̀ ráná lórí ẹ̀sùn àkọọ́lẹ̀ ọdún 2024 ilé ìgbìmọ̀ ìjọba ìpínlẹ̀ Kaduna tí ó fi ẹ̀sùn kan ìṣèjọba rẹ̀ wípé ó ṣe owó báṣubàṣu, ó tàpá sí òfin lórí iṣẹ́ àkànṣe tí ó sọ ìpínlẹ̀ sóko gbèsè. Orísun ìròyìn yìí ní láti ọdún kan sẹ́yìn ni àjọ yìí ti bẹ̀rẹ̀ ìwádìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́, àwọn kì í kùgìrì lọ fi ọwọ́ ṣìkún òfin mú afurasí, ẹni wọ́n bá fi ẹ̀sùn kàn ni àwọn máa ń lépa kẹ́yìn, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ EFCC ṣe jábọ̀ fún akọ̀ròyìn. Nígbà tí akọ̀ròyìn béèrè bóyá ó ṣeéṣe kí El-Rufai gba ìyọ̀ǹda lánàá yìí kan náà, ó ní kò dájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí tí ó lọ́wọ́ nínú ikú òṣìṣẹ́ eré sinimá Nollywood production crew tí wọ́n bá òkú wọn nínú ọkọ̀ tí wọ́n wà kalẹ̀ ní agbègbè Lekki tí wọ́n ti ń ya sinimá location. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ CSP Abímbọ́lá Adébísí sọ fún akọ̀ròyìn lánàá wípé afurasí jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ sinimá production team tí ó lọ gbé oúnjẹ fún àwọn olóògbé kí wọ́n tó rí wípé wọn ò mí mọ́. Ṣíwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé àwọn olóògbé adarí iná Lightning Director Ekemini GT Ime àti ìkejì rẹ̀ Ayọ̀dèjì Walter Ọdẹ́dìran ni wọ́n bá òkú wọn nínú ọgbà ilé ìwòsàn Evercare ní Lekki tí wọ́n ń lò fi ya sinimá ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 7 oṣù kejì. Gẹ́gẹ́ bí ìwádìí, àwọn olóògbé méjèèjì ti tètè dé láti wá ṣètò iná kí yíya sinimá tó bẹ̀rẹ̀. Wọ́n ní lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ ni wọ́n wọ inú ọkọ̀ Nissan onígíláàsì dúdú tinted Nissan vehicle tí wọ́n wà kalẹ̀ sínú ọgbà láti sinmi bí wọ́n ti ń retí àwọn ìyókù pẹ̀lú sinimá tí wọ́n ní housemate Big Brother Naija tẹ́lẹ̀ Boma darí. Láàrin aago 11 òwúrọ̀ ni òṣìṣẹ́ wọn kan wá gbé oúnjẹ òwúrọ̀ fún wọn nínú ọkọ̀. Ẹ̀rọ amúlétutù air condition inú ọkọ̀ ń ṣiṣẹ́, ara àwọn méjèèjì balẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n pe aago àwọn méjèèjì tí wọn kò gbé e. Lẹ́yìn tí iṣẹ́ eré parí, láàrin aago 8 alẹ́ ni wọ́n tó ṣe àwárí òkú wọn nínú ọkọ̀. Gẹ́gẹ́ bí orísun ìròyìn kan ṣe jábọ̀, ó fi kún un wípé àwọn méjèèjì ń po itọ́ lẹ́nu tí ọ̀kan ní àpá ìjẹ̀ lẹ́gbẹ̀ẹ́ imú àti ètè. Alukoro ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti jọ̀wọ́ òkú wọn síbi ìgbókùúsí fún àyẹ̀wò bí wọ́n ti fi ẹ̀sùn ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn láti mọ kókó ohun tí ó ṣe okùnfà ikú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Umara Zulum ti bẹ̀rẹ̀ pínpín palliative Ramadan fún 300,000 ìdílé 300,000 households jákèjádò ìjọba ìbílẹ̀ 27 tí ó wà ní ìpínlẹ̀, ní ohun tí àwọn òṣìṣẹ́ ṣe àpèjúwe rẹ̀ ní ètò oúnjẹ amáyédẹrùn tí ó tóbi jùlọ lákòókò yìí. Ayẹyẹ tí ó wáyé lówùúrọ̀ òní ní Ramat Square ni wọ́n gbà lérò àti fi bu òróró ìtura sí ìṣòro ọrọ̀ ajé tí àwọn aláìlágbára ń kojú lásìkò ààwẹ̀ Ramadan. Lábẹ́ ètò yìí ni ìdílé kọ̀ọ̀kan yóò ti gba àpò ìrẹsì kan, àpò jéró kan àti kìlógíráàmù 10 ṣúgà láti fi ṣe àtìlẹ́yìn fún mọ̀lẹ́bí lákòókò Ramadan. Níbi ó ti ń bá ọ̀pọ̀ èrò sọ̀rọ̀ ni Gómìnà Zulum ti tẹnumọ́ ìdí láti má ṣe ojú ìṣáájú kí wọ́n sì ṣètò pínpín pẹ̀lú ọwọ́ mímọ́ láì má darí rẹ̀ sí ibòmíràn. Transparency and fairness. Zulum ní ètò yìí wà fún àwọn opó, ọmọ aláìlóbìí
ara ìpàgọ́ Ogunléndé, àgbẹ̀ tí oko rẹ̀ kò tíì padà sípò àti àwọn tí owó tó ń wọlé fún wọn ò tó nǹkan. Ó ní òṣìṣẹ́ tí wọ́n bá ká wípé ó ń darí oúnjẹ wọ̀nyí lọ ibòmíràn yóò fi ojú winá òfin. Gómìnà wá darí wípé kí wọ́n pín lára rẹ̀ fún àwọn olùgbé Kìrìsìtẹ́nì tí wọ́n ń gba ààwẹ̀ Lẹ́ǹtì tí ó papọ̀ mọ́ Ramadan Mùsùlùmí ọdún yìí. Ọ̀pọ̀ ìgbà ni ìṣèjọba Zulum ti ń ṣe àtìlẹ́yìn fún agbègbè Mùsùlùmí ní ìpínlẹ̀ lásìkò ayẹyẹ ọdún. Ọdọọdún ni gómìnà ń bu ọwọ́ lu pínpín oúnjẹ fún àwọn onígbàgbọ́ láti fi ṣe ayẹyẹ Kérésì pẹ̀lú ọkọ̀ ọ̀fẹ́ fún àwọn àjèjì tí wọ́n fẹ́ rin ìrìnàjò àti lọ ṣe ọdún pẹ̀lú mọ̀lẹ́bí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.